Ojúmọ́ fẹ́yìn tèmi quick one mo come across video kan online ẹni yẹn bóyá aṣojú Tọ́pẹ́ Nautica ní Ọ̀ṣun àbọ̀yọ̀ṣá bọ̀ ẹ ká gbọ́n tẹ́ni yẹn láti sọ náà kí n tó wá drop comment mi ní orí ẹ ká máa bá mi ká lọ. nǹkan ní nǹkan tó fi ń gara lórí social media ilé onílé nínú Lẹ́kì tó máa ń post mọ́tò onímọ́tò tó máa ń jù yẹn sórí afẹ́fẹ́ táyé àwọn tó yẹ kán sórí fún ẹ tó wá fọlá ẹ tọrọ ìpè kọ́nà kó sànù àwọn ó sì sànù Táyé Currency fake life don kill you ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ bá bu èrè so ẹ ò bá mú wọn so kò ní lè pè ní Nàìjíríà èèyàn tó wúra ẹ̀ sùn gan ní wèrè náà fi ń wo wèrè o sí ò tí ya wèrè náà ni wọ́n tó wó sùn wọ́n tó fún wọn lórúkọ tuntun wọ́n sọ wọ́n lólógbò káàkiri ẹ wò wọ́n ó yẹ ká lọ wo fídíò yẹn bó ṣe ṣe bí wèrè lórí stage lọ́jọ́ yẹn ẹ̀yin wá ń pariwo kiri o ẹ sọ pé ẹ jẹ́ nǹkan kan ẹ sọ pé ẹ lówó owó kí lẹ ní owó ìjọba sẹ́lẹ̀ yín lò ó bàbá Bátúndé torí fake life lè wọ́n lò ó ọmọ Táyé Lolú Currency yóò ló ń gbòbàdàn ọ̀dẹ̀ dákun sọ ààrẹ ọ̀dẹ̀ dákun já ààrẹ ṣé Tọ́pẹ́ Nautica gangan ọ̀gá tiwa amúlùdùn lágbàdo sọ ṣé kò make sense ni ìwọ gan jáde sí ìta kó sọ̀rọ̀ sókè jáde síta kó sọ̀rọ̀ sókè ó ní ntàmúlùdùn lágbàdo sọ yẹn kó sọ pé kò kí n sọ̀rọ̀ o akẹ́lá sọ di kí mi èmi lásojú Tọ́pẹ́ Nautica mò ń kí ìkìlọ̀ lè yí fọ́mọ tí ò gbọ́n o ìkìlọ̀ lè yí fọ́mọ tí ò gbọ́n o ẹ̀yin ọmọ olóńgbò ẹ̀yin ọmọ Táyé Currency ní Ìbàdàn ẹ jára yín o ẹ ṣe jẹ́jẹ́ o lórí pọ́mọ ń bẹ lẹ́yìn gidi gan aṣojú Tọ́pẹ́ Nautica lọ́sùn ló ń sọ̀rọ̀ o gbàgbó sẹ́ ọmọ tọ́rí tí ló pèdè o ẹ̀yin ìjọba Nàìjíríà mo bẹ̀ yín o ẹ̀yin ìjọba Nàìjíríà mo bẹ̀ yín torí Ọlọ́run ọba olóńgbò Ìbàdàn yẹn Táyé Currency yẹn ẹ bá wa mú lọ Ṣàárò l'Ábẹ́òkúta ẹ lọ yọpọlọ Currency wò ó torí pé tó bá dórí stage kí ló kọ gan tó bá dórí stage òbí kọ́ mọ̀ mú ṣàkà olórin kan mọ́ ṣàkà onílù kan ni kí ni tó ń kọ kó sáyé kan post mọ́ o ìgbà tó jẹ́ pé ìjọba náà ń lò Àkẹ́lá Sọ̀díkì Bátúndé aṣojú Tọ́pẹ́ Nautica lọ́sùn torí pé kò ní bò jẹ́ fún gbogbo wa Aliyah Saga wá gbọ́ Aliyah Saga o ọmọ àbókí nìyẹn o ọmọ Haúsá nìyẹn wọ́n gbóyún ẹ wá láti ilẹ̀ Haúsá máa ní ìwọ náà ń bọ́ sórí online ó ń pariwo bó ṣe rí ó ń sọ̀rọ̀ yamayama lẹ́nu jáde téèyàn bá ti rí ẹ̀ sójọyọ̀ gan ó jọyàn rárá ìwọ tó jẹ́ wípé àtẹnujẹ ló fẹ́ pa yín ló fẹ́ kó bá yín tẹ́ bá ti rí bí kan tẹ́ ti fẹ́ tẹnubọlẹ̀ bàbá Lọ́ládé ẹ má tẹnubọlẹ̀. ẹ káàbọ̀ padà ṣe rí bọ̀bọ̀ yìí in fact tó bá ní pé èèyàn ní good voice ó ní good voice ṣùgbọ́n ẹni yìí aṣojú Nautica yìí ó gba degree nínú ká bú èèyàn nínú kéèyàn bú èèyàn ó gba master degree ó gba phd pàápàá nínú ká bú èèyàn but tó wá yà mí lẹ́nu ni pé ní sọ̀mọ́ ní ìta wà yìí ṣé pé olórin kan tún wà tó máa bọ́ta fún yàn kan tó wọ́n máa shade colleague ọ̀gá tiẹ̀ yẹn tó wọ́n máa bú colleague ọ̀gá tiẹ̀ fún yàn because mo pé era yẹn ti kọjá era ká máa bá kọ́gà wa máa bá ọ̀gá ẹlòmíì jà ká wá máa gbìjà ọ̀gá wa yẹn ká máa bẹ́ nìyẹn jà era yẹn ti kọjá because àwọn tó ṣeré lánàá ó affect wọn seriously deni ẹlòmíì ò tí dìde ibi tó jábọ́ tó yẹ pé ó lọ tẹ́rí síjà oníjà ibi tó jábọ́ dé ẹlòmíì ò tí dìde wọn Yorùbá dẹ̀ ní ara wájú tó jìnsì kòtò ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ó kọ́ wọn lọ́gbọ́n ni ẹ má bínú kó ṣe bí òwe ẹ̀yin ìyá mi àti bàbá mi o àtẹ̀yìn ọ̀gbọ́n mi ò tó wé pa wájú yín mo rò pé yẹ káláyé kó kọ́gbọ́n ni o
èmi ò ẹ ṣáà pé mi náà ti bá yín post ẹ̀ àwọn èèyàn á gbónú wọn á dùn wọn á ṣe but exam lẹ ṣe yẹn tí result exam yẹn bá máa jáde Ọlọ́run jẹ́ kí result yẹn dá o torí pé ibi tí Facebook burú sí ibi social media burú sí tó bá tó time tí wọ́n fẹ́ ràn yàn lọ́wọ́ ní Facebook social media máa gbé kinní yẹn wá exam moment tó fẹ́ ràn yàn lọ́wọ́ yẹn social media ó máa flashback á gbé picture kinní yẹn wá kó gbé video yẹn wá padà kò dẹ̀ ní ṣe yọmọ́ báwo lè fẹ́ defend ẹ̀ báwo lè fẹ́ tó pẹ́ bóyá Currency àti Tọ́pẹ́ Nautica ó máa parí aáwọ̀ tó wà láàrin wọn n tó mú Saheed Òṣùpá àti Pasuma parí aáwọ̀ tó wà láàrin wọn tó mú Kollington Àyìnlá àti Dr. Sikiru Ayinde Barrister tó parí aáwọ̀ tó wà láàrin wọn mo gbé ká ti kọ́gbọ́n lára ẹni o Wasiu Ayinde kan sọ pé ìgbà tí Kollington Àyìnlá àti Barrister tó máa parí ìjà tó wà láàrin àwọn méjèèjì Barrister wọn ò mú àwọn dání lọ bẹ̀ Kollington pé Barrister ò mú àwọn dání lọ bẹ̀ Kollington ó pẹ̀lú nǹkan tó bá àwọn onú jẹ́ tẹ́ pé àwọn àti Kollington dé níyì closeness yẹn kò tí ì dàbí so ṣé tó bá máa parí ìjà Nautica àti Currency ṣé ẹ̀rọ Nautica máa fà yín lọ́wọ́ dání pé ó yára lọ bẹ̀ Currency ọ̀ ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa tètè gbàgbé yín pàápàá ṣùgbọ́n tó bá pé talent ẹ̀ ní bí mi ṣe live voice yín yìí pẹ̀lú presentation ní ó dùn tó bá pẹ́ fi kọrin tẹ́ fi make peace ní wàhálà ẹ máa gba ìjú báyìí lọ àwọn èèyàn tó pọ̀ wọ́n lè má bá yín share because àwọn èèyàn wọn kì í sábà share nǹkan gidi but tó bá kọ́ra ń lọ slow and steady I am telling you people will praise you at the end of the day rather than kọ́ máa praise yín sìn èébú ni ohun tó tẹ́lẹ̀ bá jí lọ tẹ́ bá fẹ́ play ẹ̀ after a month or two tẹ́ bá fẹ́ play ojú wọn máa tì ń pa ṣé mi mo dẹ̀ kọrin báyìí ṣé mi mo dẹ̀ láṣẹ nìyí báyìí èmi mo dẹ̀ báṣẹ nìyí báyìí gbogbo nǹkan tí a bá ti ń ṣe ẹ ká máa ro ọ̀la ẹ bá ti ra Currency àti Tọ́pẹ́ Nautica àkọ́jọ́ máa tó ṣe ìsára wọn wọ́n jọ tó ra wọn mú ni 50-50 náà jọ wà lójú tọ̀dọ̀ mi àwa online referee lélẹ̀ so ẹ̀yin náà ń sìn mo ti support yín mo ti bá yín post ẹ̀ torí tẹ́yìn bá tiẹ̀ drop ẹ̀ kò ní drop lọ́dọ̀ tèmi wọ́n á lè máa rántí pé bọ̀bọ́ yìí ló bú Currency ń gbà báyìí kankan bẹ́yẹn wọ́n á máa make reference á lè máa kọ́ àwọn tó kù ń bẹ̀ á máa kó wọn lọ́gbọ́n ẹ lọ́n fara wé àwọn bloggers tó ń bú Nautica fún Currency yẹn wọ́n ti gba owó iṣẹ́ tiwọn kò sí blogger ní kankan tó máa lose wọ́n ti gbowó tiwọn ẹ̀yin tẹ́ ń lọ sókè ìwọ musician tẹ́ ń ṣá láti mókè tẹ́ wá lọ ń fara yí ẹrọ̀fọ̀ pẹ̀lẹ́ tó ti wà nú ẹrọ̀fọ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká máa ronú wo blogger tó ń bú Currency fún Tọ́pẹ́ Nautica náà ó ti gba owó tiẹ̀ ṣùgbọ́n you are a musician you still have a brighter future láti lé I'm not here to condemn you I am even here to encourage you because ẹ ti ṣe mistake eléyìí náà ní ẹ̀rà tá a wà yìí kò sí musician tó máa bọ́ta upcoming àbí rising star tó máa bọ́ta tó máa wá gbèjà èèyàn kan mọ́ kò sẹ́ni tó ń ṣe o ẹ ká fi ọgbọ́n ṣe o orúkọ mi ò tí ì padà mi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúwayé I love you all stay blessed thank you ẹ drop comment yín kẹ́ bá mi share